Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. gbogbo wa nílòkù ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò mí ní òní ojú yìí tí ẹ fi ń wò mí ojú ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di èmi lọmọ yín àbúrò yín lólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí wíńjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tí a máa ń sọ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí astrology and numerology a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ ẹ̀rí àìsàn ó kéré tóbi ọlọ́run láti ṣe ẹnìkọ̀ọ̀kan wa ọ̀tọ̀ ní àrùn tó ní àìsàn ọ̀tọ̀ làrùn àmì méjì òmìnira kan náà kan bá kan náà wọ́n èyí tó wá ń pé jù nínú ọlọ́run fi sí wọ́n fi kankan sí wa tọmọtọmọ tayàtayà tẹbítẹbí tààràtààrà ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí eléyìí kó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan míì tí a ti ṣe àti gbogbo èyí tí a ti ṣe ẹ rí èyí tí a fẹ́ mú wá fún wa ní òní ní bí a ṣe máa ń lo ewé àti èso imí iṣu àti ewé ìtànàkóso tí a bá gbọ́ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú iṣẹ́ ní tí ó mọ̀ sọ lọ́kàn wa ni pé ìdá kó jẹ́ pé àwòrè ni wọ́n fẹ́ fi ṣe tàbí ẹ̀yọ́nú ni wọ́n fẹ́ fi ṣe tàbí ṣe ajé ẹ wá rí ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yìí ewé imí iṣu àti èso rẹ̀ ewé ìtànàkóso kí ni nǹkan tí a máa fi ṣe ní àṣejẹ tó ń jẹ́ ìwòsàn lára ìwòsàn ni eléyìí kì í ṣiṣẹ́ ìyọnú bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ àtúndè bẹ́ẹ̀ ni kì í ṣiṣẹ́ mọ̀lẹ́ àgbà bẹ́ẹ̀ sì ni kì í ṣiṣẹ́ ajé ewé mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ ewé méjì tí mo dákọ̀ yìí ewé imí iṣu pẹ̀lú ìtànà rẹ̀ àti ewé ìtànàkóso àìsàn kan ni tí èèyàn gbọ́dọ̀ máa mójútó nínú ara ẹ rí èyí tí mo dákọ̀ yìí bí a ṣe máa ń lo ewé imí iṣu tá a máa fi ń ṣe ẹja àrọ̀ jẹ ní ẹja àrọ̀ ìtọ́jú àìsàn kan ni nínú ara àìsàn yìí òun náà ni ẹ̀dákẹ́dá tó bá ṣe tí ayé bá ti bẹ̀ mú èèyàn Ọlọ́run nìkan ló lè gbà yàn lẹ̀ ìkankanú ara wa ayé ò ní fi mú wa wọn ní fi dè wá mọ́lẹ̀ tayàtayà tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà ewé tí mo ra dákọ̀ yìí ewé imí iṣu àti ìtànà rẹ̀ àti ìtànàkóso tí èèyàn bá rí fi ṣe àṣejẹ ẹja àrọ̀ nǹkan tí ó mọ̀ sínú ìgbésí ayé wa nǹkan tí ó lọ mọ́ àwọn ìbọn sọ pé ní prevention is better than cure eléyà fi prevent kí irú nǹkan bẹ́ẹ̀ kó má bàa ṣe wá nǹkan burúkú kò ní sí aya wa kò ní sí ọmọ wa kò ní sí gbogbo ojú tó ní àǹfààní tó wù mí kò ní sí èmi náà láṣẹ Èdùmàrè kí wọ́n á ní nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa ẹ̀rí ewé tí mo dákọ̀ yìí ewé imí iṣu àti ìtànà rẹ̀ àti ewé ìtànàkóso tí mo ní àfi ṣe ẹja àrọ̀ tá fi ṣe ẹja àrọ̀ gbígbẹ ó lè jẹ ẹja àrọ̀ gbígbẹ ó lè jẹ tútù ká fi ṣe jẹ ó látàánú tàbí ìrè ló dáa ká fi ṣe ìrè ká ṣe lépo ká jẹ eléyìí máa ń jẹ́ kí
ó dènà àrùn ojú, ó máa ń jẹ́ kí ojú kó báyàn kalẹ̀. Pàápàá jùlọ bí èèyàn bá máa ń ṣe ní bóyá lẹ́ẹ̀mẹ́ta lọ́dún tàbí ẹ̀ẹ̀kan lọ́dún, kí èèyàn ṣáà make sure pé lifetime èèyàn jẹ́. A máa lo ewé eméṣú tó nítànná àti ewé tanáposo á lọ papọ̀ pẹ̀lú yèré. Ẹ jẹ́ ká fi ṣe ẹja àrọ̀ gbígbẹ ká fi jẹ. Ó lépo nínú, ó níyọ̀ nínú. Ká fi jẹ lóòrèkóòrè tá bá ti ṣe gbogbo ìgbà tá bá ti ráyè tá ti fi ṣe ká máa fi ṣe ká máa jẹ. Ó máa ń jẹ́ kí ojú kó mọ́lẹ̀ dáadáa. Ó sì máa ń jẹ́ kí ojú kó bá èèyàn kalẹ̀. Àìsàn ó tún wá kéré ó tóbi. Ọlọ́run má fi kan ẹnìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Kí eléyìí kó tó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan míì tá ti ṣe àti èyí tá ti ṣe. Ó dàbọ̀.